أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الصعب إذا شئت سهلا فاجعل أمورنا سهلا ميسورا يا رب العالمين. اللهم انصرنا على القوم المنافقين، اللهم انصرنا على القوم الكاذبين، اللهم انصرنا على القوم الكافرين، اللهم انصرنا على القوم الجاهلين إنك على كل شيء قدير. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo àwa tá ń gbọ́ mi, akí gbogbo àwa tá ń wò mí, wípé ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àtórí ajẹ́njẹ́ tán rẹ̀ kó mọ́ ṣàì máa bẹ́ẹ̀ nìkankan wá gbé. A fi àsìkò yìí a fi bẹ Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ látò orí àwọn ọba wa ní ìlú Ìlọrin. Ẹjá pẹnupọ̀ ká sọ pé ṣéhù. Ẹjá wí lẹ́ẹ̀kan sí jàmá ṣéhù. Ẹ dákun ẹjá wí ẹlẹ́ẹ̀kẹta ṣéhù. Ọlọ́run wò wallahu ya'simuka minan nas. Wọ́n lọ ń ṣọ́ wọn lánàá, lọ ń ṣọ́ wọn lénìí, mọ́ padà lẹ́yìn wọn láéláé. Gbogbo àwọn tí wọ́n dúró tì wọ́n lórí dáadáa, Ọlọ́run wò mọ́ dojú tì wọ́n. Ọlọ́run má dojú tì wọ́n. Gbogbo àwọn ilé tí ń bẹ ní ìlú Ìlọrin tí wọ́n ti lórúkọ rí, Ọlọ́run má bà orúkọ náà jẹ́. Ó bẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa Sheikh Kamaluddin, àwọn bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori, àwọn bàbá wa Lágbàjì, àwọn bàbá wa Agbárigidoma tó fi kárí gbogbo àwọn àgbàlagbà Ìlọrin. Ọlọ́run wò mọ́ṣà bá wa ṣe dáadáa fún wọn, mọ́ṣà bá wa ṣàlékún karama fún wọn. Gbogbo ẹni yòówù tó bá lóun fẹ́ bẹ̀ ni wọ́n jẹ́, Ọlọ́run bá wa kó sínú, bá wa ṣe hìdáyà fún kó wọlá jẹ́ kọjọ́ṣọ́ rẹ̀ wọlá albarka ní Muhammad sallallahu alaihi wasallam. Èyí tí a fẹ́ sáré pera wa sákìyèsí lónìí jama, mo fẹ́ kí n rán wa létí, mo fẹ́ rán wa létí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yà ní Muhammad sallallahu alaihi wasallam. Nígbà tí wọ́n pa Hamza, sàhábé kan ni tó jẹ́ ẹni tó súnmọ́ ànábì pọ̀ lójú ogun. Wọ́n pa Hamza yìí lójú ogun. Ọ̀rọ̀ yìí wá tọ́ọ̀chì ànábì pọ̀ dépò yìí pé àwọn sàhábà sì ń lérí pé àwọn pa ẹgbẹ̀rún èèyàn di nínú àwọn kèfèrí. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ó wá sọ àyà kalẹ̀ wípé an-nafsu bin-nafs. Èèyàn kan wọ́n pa nínú yín, èèyàn kan ní kẹ́yìn náà ó ṣe kíni kẹ́ ẹ pa. Walaw sabartum, ṣùgbọ́n tẹ́ ẹ bá wà lè ṣe sùúrù ìbá dáa pọ̀. Ẹ dákun ẹ torí tọlọ́run, a ti sọ sẹ́yìn àtúntù wípé àbú àwọn àgbàlagbà a sì ní bú wọn, ṣùgbọ́n àṣìgbọ́yé a máa wáyé ńgbà míì. Ìta ń fi yéra wa láyè báyìí ni wípé pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń pè, kódà nísìn ẹni tí ó jẹ́ kí n pẹ́ dórí prógráàmù wọ́n pè mí láti Amẹ́ríkà. In tí gbogbo wọn náà wí ni wípé ìka tó bá ṣẹ̀ oníkọba oge. Kò sẹ́ni tó sọ̀pọ̀tì bàbá alásàlátù lórí wọ́nranwọ̀nran tí ń ṣe. Tájá bá sì ń gbó ládùúgbò tí ò já àwọn èèyàn ó sùn, ó yẹ ká mú sóní. Tẹ́ ẹ bá wò wípé ẹ fi ilẹ̀ bóò lẹ ti fẹ́ lálàáfíà nílùú. Àkọlé ọ̀rọ̀ wa òní ni àṣírí àwọn mùnáfìkì ti tú. A sọ̀rọ̀ ń jò ní àwọn èèyàn wò wípé a ti sọ̀rọ̀ jù. Ibi tẹ́ lọ yìí ti pọ̀ jù. Jàmá, tí ọlọ́pàá bá fẹ́ ṣèwádìí ọ̀rọ̀
ó ní bí wọ́n ṣe máa ń ṣèwádìí rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. ọdún 11 ni mo fi bá DSS ṣiṣẹ́. a mọ bí wọ́n ṣe máa ń ṣe ìwádìí ọ̀rọ̀ tí tá ń pè ní investigation. tẹ́ ẹ bá mú suspect ẹni tí ò ṣẹ̀ ẹ̀yin náà mọ̀ ìpẹ́ ní kọ́ ló ṣẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ jẹ́ yíyà ó ṣeé ṣe kó jẹ́wọ́ pé èmi kọ́ o lágbájá ni. ọ̀rọ̀ tá a wí ní padà ń tú àṣírí síta yìí. afẹ́fẹ́ ti fẹ́ a ti rí fúra díẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí Ọlọ́run ti tú yín láṣìírí. ẹ sì ní látùbọ̀tán àfi kẹ́ tètè túbá torí pé gbogbo yín yẹ́nyẹ́ náà lẹ́jẹ́ kó lẹ́jẹ́ iyọ̀ àwọn bàbá wa ubandoma. èyí títí ẹ̀ ń ṣe agbódegbà fún wọn tí ń fún wọn ní wrong information nípa àwọn bàbá umalamu ubandoma. ẹni tó ṣe wípé jàlábíà táwọn mùdírù bá lòkù ni wọ́n gbé fún, àwọn ni wọ́n gbalé fún, ọkọ̀ tí ń lò lé ní àwọn ni wọ́n ṣètò rẹ̀, ilé tí tó kọ́ lónìí sábàbí wọn ni, ìyàwó àtọmọ bàbá yìí ní pọ́sọ̀ wọn, ṣùgbọ́n wọ́n padà lé kú lè kéwú pé mọ́ kórí ibùtì ẹ bá wa. adúrú àǹfààní tẹ́ ẹ jẹ lọ́dọ̀ bàbá yìí in tó wá kù ní wípé kẹ́ ẹ mọ̀ lọ parọ́ mọ́ wọn ta. èso ọjọ́ ọ̀rọ̀ ti eléyìí wọn ni à ń bọ̀ wá bẹ́ẹ̀, ṣùgbọ́n kóun náà máa múra kalẹ̀ wípé Ọlọ́run ọba Tàálà yóò sọ òun lẹ́san iṣẹ́ tó bá ṣe. ẹ dákun, bàbá alásàlátù ọmọ bàbá eléégún wọ́n fi allegation kà àwọn àfáà àwọn jò ní Allahu Akbar. gbogbo allegation tẹ́ fi kàn wọ́n ẹ rántí pé ọjọ́ àlìkìyàmà ń bẹ, ṣùgbọ́n kó tó di àlìkìyàmà ẹ mú ẹ̀rí rẹ̀ jáde láyé ń bí, ẹ rọ́wọ́ wà, ẹ má múra, ẹ má lọ wá ẹ̀rí yín kalẹ̀. tálẹ́yìn a ti sọ yí pé ẹ̀ ṣe ẹni tá a fún lésì ọ̀rọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká jú ẹ dákun torí tọlọ́run. ẹni bàbá rẹ̀ ò ṣàlùwàlá tó fi kú láyé, bó o ní mọ́lẹ̀ Ọlọ́run sì fẹ́ wà lára rẹ̀. àbẹ́gún kan ní bàbá yín ṣe kú ni, kò ṣe tútúbà, kò ṣàlùwàlá dépò pé yóò kírun. Ọlọ́run ọba tó dá àwọn bàbá wa mẹ́làmí ubandoma, Ọlọ́run ọba tó gbé Darul Kitabu wa Sunna kalẹ̀, Ọlọ́run ọba tó ní kí àwọn mùdírù wa ní Darul Kitabu wa Sunna ó máa jẹun tí wọ́n jẹ́ lónìí, Ọlọ́run òun ò ní padà lẹ́yìn wọn. gbogbo ẹni bá sì nàka abú sí wọn, gbogbo yín ìtalẹ́ni tí ò jẹ ipò tí ò jẹ iyọ̀ bàbá yìí ní 2018 kọ́ ni àbí 2017 tí n bá gbàgbé. bàbá yìí nígbà tí wọ́n gba làbídùn láti Saudi, wọ́n fi làbídùn ránṣẹ́ sí ọ tọ́ ní kí gbogbo àwọn aláṣẹ alátúrẹ́ mọ́ ṣàdúrà ńjọ́ náà. dákun wá sọ fún mi kí ni tí bàbá yìí ṣe fún ọ. kò sí lè rí wí, ṣùgbọ́n àwọn kan ní bẹ nínú òkùnkùn tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀, àṣírí wọ́n sì ti ń tú. ọsọ ìtàkìtà ń jò ní ọ ní àwọn àfáà wa Adam Al-Fulani wọ́n kọ́ àwọn mùdírù wa Darul Kitabu wa Sunna, ìgbà tọ́lọ́hun fúnra rẹ̀ ó wàá mú wọ ọmọ yìí. àfáà yìí fúnra wọn ni wọ́n sọ lánàá wípé ọ̀rẹ́ làwọn, ṣùgbọ́n àfáà yóò sọ fún yín wípé kódà ọmọọṣẹ́ làwọn jẹ́ fún mọ́làmí ubandoma, àní staff
kí la ń pè ní staff ní Yorùbá ọmọọṣẹ́ ẹni tí èèyàn ń sanwó oṣù fún ṣé wọ́n sọ ìtàn fún yín débẹ̀ wọ́n sọ ìtàn náà fún yín ìgbà tí wọ́n ń bẹ ní máṣáàrù àwọn mùdírù ní san sálárì wọn subhanallah ilazim ẹ dákun ẹ má tanná wọ́rọ̀ fa ẹ má tanná wọ́rọ̀ mo fi àsìkò yìí mo fi bẹ̀ gbogbo àwọn tá a pè mí mo sì fi kí wáyé pé ẹ ṣeun ìntẹ́ ìwé náà ni pé ìka tó bá ṣẹ̀ òun ní kíkí ni kọba oge àti gbọ́ ṣùgbọ́n kàkà kóró lára ewé àgbọn líle nílé sí ẹ dákun a fi Ọlọ́run a fi bẹ̀ wá ẹ jẹ́ ká pè wọ́n ṣàkíyèsí torí tá a bá ní ajá ní ń gbó ajá ní ń gbó ajá ní ń gbó ajá ní ń gbó ajá yìí ó padà gbó tí ò ní jẹ́ kéèyàn lè sùn ládùúgbò àwọn Yorùbá sì máa pòwe pé igi gọgọrọ mọ́ gún mi lójú àtòkèrè láti wò ó tẹ́ ẹ bá lọ wò pé kò sí ní tí ó ṣẹlẹ̀ kò sí ní tí ó ṣe kò sí ní tí ó ṣe nǹkan ó padà ṣe tí ò ní ṣe túṣe mọ́ ẹ̀yin wọ̀nyí ń dí ojú ti àwọn bàbá àná kìí ṣe bí àwọn bàbá òun ṣe ṣe ní àwọn bàbá àná ò bínú ẹnì kankan tó ń bá rọ́mọ tí ń bọ̀ wá inú wọn máa dùn pé ojú ọ̀nà yìí sì ni bàbá wa Málàmí Ubandoma dúró lé lórí ló fi jẹ́ wípé gbogbo ẹni tí wọ́n bá rí àlámọ̀ ìmọ̀lára rẹ̀ wọ́n ní kí ló dá ọdún sówó oya mọ́ wá lọ Cairo mọ́ wá lọ Saudi mọ́ wá lọ bí mọ́ wá lọ ọ̀hún àìmọye àwọn tí wọ́n ń sanwó skul wọn ní Nàìjíríà ń bí gbogbo àwọn tí ń rán yín iṣẹ́ tí ń bẹ̀ yín iṣẹ́ àṣírí wọn ti ń tú ohun kan jáde ń Kánò látànà ya subhanallah ìbá má jẹ́yìn ìbá sì má jẹ́yìn ọ̀rọ̀ kàfàrà lẹ́lẹ́fẹ́ yanjú ẹ bá sì yanjú ẹ bó tiẹ̀ jẹ́ wípé ẹ qualify lójú ọ̀nà ọ̀hún akọrin la mọ̀ yín sí gbogbo wa la sì mọ̀ yín pé akọrin ni yín a sì gbèdì fún yín wallahi wa anta mahir fi dhalik ẹ bá bójútó orin tẹ́ ń kọ pẹ̀lú àwọn tírà ìjàpá àti yáníbo tẹ́ ń kọ ẹ ń dá sọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ dákun torí tọ́lọ́hun bó o lẹ̀ sí ṣe wá dà nílẹ̀ Yorùbá yìí tó fi ṣe wípé àní ìtìrọ́mù tàkásùsù mọ́ kódà nínú lóga àrọ̀bíyà a tún ní àwọn àksáàmù ń bẹ a ní adab ẹni tó bá ṣe pé tàkásùsù rẹ̀ adabu ni tí wọ́n bá sọ̀rọ̀ náhàwù yóò dákẹ́ kìí ṣe pé kò ní ní khibra ń pa rẹ̀ ṣùgbọ́n wọn lè pè é dá sí torí pé kìí ṣe màjálù ẹ̀kọ́ a tún lè kálẹ̀ ikún ebú nísìn ẹ dákun kí ló dé tá a bá lọ hospital lónìí tá a bá dénú hospital lónìí ẹni tá a máa gba káàdì lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ ẹni tí ó chẹ́kì BP wa ọ̀tọ̀ tó bá jálábóyún ni ẹni tí ó chẹ́kì wéètì ẹ̀ ọ̀tọ̀ dókítà tó máa tẹ̀sí ẹ̀tọ̀ ẹni tó máa ta oògùn fún ọ̀tọ̀ ẹni tó máa fún lábẹ́rẹ́ ọ̀tọ̀ ìjọ tó bá fẹ́ bímọ ẹni tí ó gbẹ̀bí ẹ̀ ọ̀tọ̀ tó bá bímọ tán ẹni tí ó máa tọ́jú ọmọ ọ̀hún tá ń pè latinanta ọ̀tọ̀ jẹ́mọ́ àbò la ṣe wá da gbogbo ẹ̀ papọ̀ nínú Islam bá a sọ̀rọ̀ náhàwù ẹ̀ fẹ́ dá sí bá a sọ̀rọ̀ adab ẹ̀ fẹ́ dá sí bá a sọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ̀ fẹ́ dá sí bá a sọ̀rọ̀ àdìsí ẹ̀ fẹ́ dá sí ẹ̀ sì mọ̀ wára yín bí. ẹ dákun torí tọlọ́hun mo fi àsìkò yìí bí gbogbo àwa tá a bá mọ àfa àwa Málàmí Ubandoma ìjọ wo lẹ gbọ́ tí wọ́n dá sọ̀rọ̀ lóga despite wípé wọ́n gba dòkítọ́rọ̀ wọn lórí lóga ní o lórí balaga jẹ́mọ́ ṣẹ̀ríà ni wọ́n ṣe ní license àti magister ṣùgbọ́n ní dòkítọ́rà wọn lóga ni wọ́n ṣe má àdálíkà wọ́n gbà yí pé oníṣẹ̀ríà làwọn wọ́n sì bójú tó ń tọ́lọ́hún yàn fún wọn. kí ló dé
tẹ̀yin ò bójú tó ń tọ́lọ́run fún yín tẹ́ ẹ wá ń da ọ̀rọ̀ rú máwọn èèyàn lójú ẹ bá tiẹ̀ tí wá yanjú ọ̀rọ̀ kàfàrà òun kẹ́ ẹ dá dúró. ẹ wá ń sọ fáyé wípé mùdírù tí wá ń bínú mufti ni yá subhanallah lẹ́nu tiyín la ilaha illallah. ẹ̀yin gbàgbé ohun tí ìmáàmù àgbà bàbá wa ìmáàmù wa nílùú Ìlọrin sọ ni nípa ọ̀rọ̀ táìtù málàmí ubandoma gbogbo àfáàní bẹ lábẹ́ wọn wọ́n mọ̀ wá bínú mufti fún kìíní bẹ́ẹ̀ ṣe ń dá wà lálẹ́ rèé. àfá àgbà ni wọ́n pe málàmí ubandoma àfá àgbà awákọ́lá wí awákọ́lá tufáyé. tẹ́ ẹ bá lé sí ọ̀rọ̀ tí bá ń já yín nú jẹ tínú bá ń bí yín ẹ lọ bá ìmáàmù àgbà tìlú Ìlọrin wípé èéṣe tẹ́ ẹ fi tú báyìí. afa subhanallah alazim ó ṣe wá jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ epo tẹ́ ẹ jẹ iyọ̀ kódà ẹ jẹ yán ẹ jẹ̀bà gbogbo nǹkan lẹ jẹ ní Darul Kitabi wa Sunnah tí bàbá yóò tiẹ̀ wò í pé rárá kò fẹ́ mọ ibi tẹ́ ẹ ti wá kò fẹ́ mọ bó lẹ ṣe jẹ́ tiwọn ni pé kí ni iṣẹ́ tọ́lọ́run lélẹ́yìí. ìgbà tí àwa ń bẹ ń sánáwì àfa ìkọtẹ́rà kan àwọn mùdírù wa kọtẹ́rà náà wálé kéúnjẹ kan wọ́n pe Ustaz Zakaria wọ́n ní hátẹ́rà yìí fún gbogbo ọmọlé kéú gbogbo àwa sánáwì ni wọ́n hátẹ́rà yìí fún jẹ́ náà wọ́n wá ní ká mú owó rẹ̀ wájọ́ kejì lágbájá ló kọ́ ọ̀rẹ́ mi ló kọ́ ẹ dákun torí tọ́lọ́run wọn sí afá yóò sí nílé kéú fa wọ́n sì tún bá wọn tajà mùdírù ní láti máa sọ fún ẹ pé gbogbo ẹ̀yin tá a fún ní tírà yìí a fún yín lọ́jọ́ mẹ́ta kẹ́ fi kà á ẹ ka tírà náà àwa jókòó ti tírà bí ìgbà téèyàn fẹ́ ṣe exam àwa ń ka tírà yìí à ń ka tírà yìí látàrí pé à ń ka tírà yìí làwọn ìbéèrè wa ń wáyé torí à ń rí àwọn gàrọ́ ìbù kankan nínú tírà náà. àwọn ìgbà tó àwọn ọ̀rọ̀ yìí wá ń wáyé àwọn mùdírù wa ní àwọn ò pe ẹni tó kọ tírà wá láti wá dáhùn àwọn ìbéèrè yìí àwọn mùdírù wa sẹ́ẹ̀tì sẹ́mínà ńjọ́ náà ni wọ́n organize sẹ́mínà nínú mọ́lásí Darul Kitabi wa Sunnah wọ́n pe àáfàá yìí wá tá a gbà wọ́n lálejò bẹ́lẹ̀ yìí bá béèrè wọ́n fèsì bẹ́lẹ̀ yìí bá béèrè awẹ́kọ̀mù wọn ti tàpọ́nlé tìlọrin jọ náà ẹ dákun torí tọ́lọ́hún ẹ̀yin lẹ wá lẹ́nu láti máa tẹnu àbùkù bá mùdírù ọ̀hún lẹ́ni tó sanwó oṣù fún yín rí. ìgbà tẹ́ ń ṣe ní máṣáàrù ta ní sanwó oṣù yín ẹ dákun ẹ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ fa wàláhì ẹjọ́ Sheikh Adam Abdullahi Ali Ilori rahimahullah ẹjọ́ wọn ẹ fi wá jọ wọn pàápàá bàbá tó ṣe wípé kódà àwọn tí wọ́n kọ́ bàbá ń kéwú tí àwọn èèyàn ò mọ̀ ìgbà tí wọ́n kọ tírà wọ́n dárúkọ wọn ṣàbòsí fẹ́ anybody kò sẹ́ni ó ṣeré fún àbàbá wa Sheikh Adam tí bàbá wa ò ṣe yín tọrọ pẹ̀lú ẹ̀ èyí ṣe tẹ̀yìn wá ń fi ibi só lóore yín ìgbà tí ilé kéwu yín jóná ẹ dákun ta lọ sálọba ẹ dákun ẹ má jà tú àṣírí fa ẹ bẹ̀rù Ọlọ́run kí ni bàbá yìí fi ṣe yín tẹ́ ẹ bá lọ́rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ ẹ sọ ẹ mọ́ bú èbú ẹ mọ́ sọ̀kò ọ̀rọ̀ a mọ̀ ọ́ gbọ́ a sì mọ̀ ọ́ sọ ẹ̀yin nìkan kí ló dé ẹ̀yin ò mọ̀ yí pé gbogbo ẹni bá kọjú ìjà sí Málàmí Ubandoma di kọjú ìjà sí Zumura ni ẹni bá kọjú ìjà sí Málàmí Ubandoma kọjú ìjà sí bàbá wa Lágbárí Gidoma ẹni bá kọjú ìjà sí Málàmí Ubandoma kọjú ìjà sí gbogbo ayé ó kọjú ìjà sí bàbá wa ọba wa ní ìlú Ìlọrin ó kọjú ìjà sí bàbá ìmáàmù wa ìlú Ìlọrin torí wọn dáṣẹ́ ara wọn jẹ́ ẹ sáwá bá mùdírù yín jọ́ kínní àná nígbàtí ilé kéwu yín jóná ẹ dákun ta lẹni tẹ́ ẹ rí nínú àwọn tẹ́ ẹ ń yìn lónìí nínú àwọn tẹ́ ẹ ń sábà lónìí
mọ́sálásí tẹ́ jókòó nínú rẹ̀ tẹ́ wá ń jókòó ọ̀rọ̀ yìí ta ló kọ́ fún yín kìí ṣe nípasẹ̀ bàbá wa Málàmí ubandoma yìí náà ni ìjẹ́ sọ fáyé báyìí rí ẹ ti gbàgbé pé àwọn ṣéwù àwọn mufti wa ṣéwù Farouk wọ́n sọ ìtàn yín njó ní pé nígbà táwọn wá kí yín Kánò inú àwọn òdùn àwọn bá yín lábẹ́ igi àwọn ni ọlọ́run ò tọ́ bá dájà fún ọ̀rẹ́ mi ní wọ́bí mọ́ ìjẹ́ wá sọ fáyé bọ́lọ̀ ṣe gbàdúrà yín ẹni tọ́lọ́run rán sí yín ẹ má yàlá ìmòrè ẹ̀yin òun nílẹ̀ wá wà nínú òkùnkùn ẹ wá ń tafà sínú ìmọ́lẹ̀ èyí ọmọ bàbá ilégún tóun náà sì mọ̀rọ̀ ọkọ̀ ó rò wípé gbogbo iṣẹ́ lòun lè jẹ́ ẹ ti ṣe léyìí jẹ́ kíkéré labẹ́rẹ́ ń kéré o ẹ lè máa wo Málàmí ubandoma wípé wọ́n kéré ẹ̀yin lè máa wọ́n pé wọ́n kéré ṣùgbọ́n wọ́n kéré lọ́dọ̀ Ọlọ́run wàláhì wọ́n kéré lọ́dọ̀ Ọlọ́run náà sì rí pé wọ́n kéré ntí bàbá wa ọba ìlú Ìlọrin rí lára wọn náà rè ní wọ́n fún wọn ní Málàmí ubandoma ẹ̀yin ni àgbààfà bàbá wa mudirul markaz ọlọ́mọṣà ìṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà fún yín ẹ fúnra o ẹ dákun ẹ fúnra àwọn Abdullahi ibn Ubay ibn Salulu ń bẹ tí wọ́n rọ kiri káyín àwọn mùnáfìkì ní jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí àwọn mùdírù wa ní Darul Kitabu wa Sunna tí wọ́n sọ̀rọ̀ nùzúlù Isa lórí rédíò ṣáàsì mọ̀ yí pé mọ́kífù mùdírù markaz ọ̀tọ̀ àwọn mùdírù wa wá ń ṣàlàyé àwọn àrọ́wù àwọn àfà lórí ẹ̀ jẹ́mọ́ ìjẹ́ mọ̀ yí pé àfà Kánò yìí náà ló pe mùdírù wa ń jẹ́ náà ní sọ wípé mọ́ tú afá wa láṣìírí àmọ́ bá afá wa ṣe mọ̀ ọ̀sì fẹ́ tú afá wa láṣìírí ẹ̀yin náà lẹ́ẹ̀tù lọ bá mùdírù markaz lẹ́ẹ̀mọ̀ rẹ́rìn sí wọn pé ẹ nífẹ̀ẹ́ wọn ẹ ṣọ́ra yín mo sọ fún ìlànà mo ní ọ̀rọ̀ ń bẹ àfi kẹ́ dákun yóò bá ní ìjẹta jẹ kíní kan ni ẹfọ́ tẹ̀tẹ̀ ò ṣe jẹ bẹ́ẹ̀ yóò gún yín lẹ́nu wàláì kò ṣe jẹ bẹ́ẹ̀ àyàfi tẹ́ ẹ bá jẹ tí bàbá yóò bá ṣoore fún yín lókù gbogbo yín là ń bá wí àyàfi tẹ́ ẹ bá ṣàǹfààní lára bàbá yìí lókù àyàfi tí bàbá yóò bá ṣe lé alímì láǹfààní lókù àyàfi tí bàbá yóò bá ṣe dáadáa sí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ́lú lọrin lókù àwọn bàbá yóò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ ó wọ̀ àwọn mùdírù wa ní Darul Kitabu wa Sunna wọ́n dúró tì yín digbidigbi lẹ́yìn yín wọ́n yìn yín ni ṣùgbọ́n ẹ wá ti wá rò ní sí pé ọwọ́ yín ti tó òkú yìí dà ẹ fẹ́ bèrè ikú tó pa bàbá yín èpè àwọn àgbàlagbà máa ń jà yín àwọn tẹ́ gba ìyàwó wọn ẹ rò pé inú wọn dùn sí yín ni ẹ jẹ́ ṣọ́ra wa fa ẹ dákun ẹ jẹ́ ṣọ́ra wa fa ẹ dákun ẹ jẹ́ ṣọ́ra wa fa kò lè dùn mí àfáà kíkí tó tẹ̀lé yín títí à ń bẹ nínú ọgbà ilé kéwúnjọ́ náà tí àwọn mùdírù wa ń sọ fún yín nígbà tá àfáà kíkí fẹ́ sílé kéwú wọn tẹ́lẹ̀ nílọ mùdírù wa ní pàrọwà fún yín pé ẹ dákun ọjọ́ ìdùnnú lọ́jọ́ ìní fún ọmọ yìí ẹ lọ́bẹ̀ èpèlẹ́ fi ránṣẹ́ ń jọ́ náà ọmọ òní lálùbáríkà kò ní soríire kò ní ṣègbà kò ní ṣàwo ṣe báwọn mùdírù yìí ní pàrọwà fún yín jẹ́ náà ṣe é padà lọ ìjẹ́ ẹ padà lọ tí gbogbo èèyàn bá ti wà tiẹ̀ wá lẹ́nu ọ̀rọ̀ páwọn fẹ́ lọ́rọ̀ táwọn fẹ́ sọ sí bàbá wa Málàmí ubandoma bíi tiyín kọ́ ẹ bójú tó ibi tí Ọlọ́run dá yín sí
a ṣe ìǹkàrù rẹ̀ pé ọlọ́run ò bùn yín ní nǹkan ṣùgbọ́n tó bùn yín ọ̀tọ̀ ẹ bójútó. Ẹ má dá wàhálà ńlẹ̀ láàrin bàbá Malami ubandoma àti bàbá mufti. Wọ́n sọ̀tà ara wọn, inú bí wọn pé wọ́n fún wọn ní mufti, ẹ̀yin náà wá wọn fún yín. Subhanallah. Ẹnìkan ò mọ tí jẹ́ Malami ubandoma tẹ́lẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ò ṣe mọ̀ pé nǹkan kan bẹ tí jẹ́ khatamul anbiya. Gbogbo àwọn ànábì tó lọ wọn mọ̀ pé oyè kan bẹ tí ọlọ́run rìsáàbù fún àní Muhammad sallam. Ìjọ tí ọlọ́run tó fún ànábì ní oyè náà pé khatamul anbiya yìí làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jẹ̀ràn oyè náà. Làwọn arí khatamul awliya yìí lónìí, àrí khatamul arifina lónìí. Ẹ dákun ẹ torí ọlọ́run, tí ẹ bá ní ẹ ní dẹ̀yìn, àwa náà ní yé máa ìjà yín lọ́rẹ́ o. Ẹ ti lẹ́yìn fúnra yín lẹ fẹ́ jáde, ẹ kúkú lọ́mọ kéwú tẹ́ ẹ̀ràn jáde tẹ́lẹ̀ náà, ẹ lọ́mọ kéwú tẹ́ máa rán jáde. Ẹ dákun, ẹni tí ọlọ́run bá ti gbógo fún, ẹ dákun ẹ torí ọlọ́run, tí ẹ bá lè gbárùkù tí ẹ má gbógun tí. Ó yẹ ká ẹ bẹ̀rù àná pé a ti bẹ́ ní í jẹ, a ti bẹ́ ní í mu. Kìí ṣe ẹ̀kọ́ tí àwọn bàbá wa Sheikh Kamaluddin kọ́ wa rèé, kìí ṣe ẹ̀kọ́ tí àwọn bàbá wa Sheikh Adam kọ́ wa rèé. Tí wọ́n bá rí àwọn ọmọ lọ́mọ, tí wọ́n bá rẹ́ni tí bá ń dáa fún, inú wọn máa ń dùn ni. Gbogbo tí wọ́n bá ní lágbára ni wọ́n fi tì í lẹ́yìn. Èsè tó fi jẹ́ pé ti yín àfi kó jẹ́ pé ẹ̀yin nìkan iná ni. Gbogbo ẹni bá fẹ́ gbérí, gbogbo ń tẹ́ ẹ bá ní lágbára lẹ́fẹ̀ẹ́ fi mú olúwa rẹ̀ wálẹ̀. Kí ló dé? Ẹ̀sìn mi agbájá. Bẹ́ẹ̀ sì níbi tí ọlọ́run bá ti kọ pólúkálukú òde láyé ní òde. Bẹ́ẹ̀ ṣe jù báyìí lọ, ọlọ́run ti gbé bàbá yìí sókè, kò sì ní jábọ́ láéláé. Lára ń tà wí náà nù ni o, lára ń tà wí náà nù ni. Ewu làbúrò kéèyàn mọ̀ sí burúkú àkẹ́mọ̀ flag ẹ̀ fún kíni? Ẹ wí ti yín tó bá dìgbà tó bá yẹ kí gbèsè ọ̀rọ̀ ẹ mọ̀ wá bínú. Kí ni gbogbo eléyìí? Àkúkú búyàn yín sí, àlàyé ọ̀rọ̀ là ń ṣe fúnra wa náà. Àbúyàn. Ewu làbúrò ọmọ flag program, ewu làbúrò ọmọ kíní kí fún kíní. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí, ẹ bá ń like ẹ bá ń share. Àwa ò ṣe láti fi gba wá ṣe nítorí ẹnìkan, wàláhì mo sọ fún wa lánàá, mo ní tó bá jẹ́ wípé lórí eléyìí pé mo ń defend eridu àfáà mi lọ́mọ bá ní kẹ́mi ó tọ́ sí alihamdulilayi. Ẹ dákun, ìgbà tẹ́ ń sọ tiyín ta ló dín yín lọ́wọ́? Ìgbà tẹ́ ń sọ tiyín ta ló dín yín lọ́wọ́? Ẹ̀yin nìkan ni èyí. Ẹ gbógun ti àdàbíyà, ẹ gbógun ti zumura. Ẹ dákun torí tọ́lọ́hun, àwọn Adépọ̀jù ẹ jẹ́ wọ́n nísinmi, àwọn alùsùnà the same thing. Ẹ dákun torí tọ́lọ́hun, kí ló dé ẹ̀yin nìkan ni? Wọ́n wá ń sọ wípé nígbà náà sí àwa dúró síbi àná ni. Ẹ dákun ẹ mọ̀ wà mùnáfìkì, sí àwa dúró síbi àná ni. Ẹ̀yin tí wá gbọ́n ju àwọn bàbá àná lọ, ṣé mọ̀ wípé ọ̀rọ̀ táwọn alùsùn náà ń wí tẹ̀ ń kó sí wọn lẹ́nu pé rárá wọn fẹ́ wá ba iṣẹ́ àwọn bàbá wa jẹ́ ni. Òun lẹ́yìn náà gbédè yìí, à ń tọrí kí gọ́yọ̀rọ̀ mubashir. Ẹ̀yin tí wá rí náà rí ju ti àwọn bàbá àná lọ tó sọ fún wa pé kò sí kàfàrà. Ẹ ti mọ̀ kéwù Sheikh Adam, ẹ ti rí tíra ti Sheikh Kamaluddin ò rí àbí? Ẹ dákun ẹ bá wa share, ẹ bá wa like ẹ bá wa love ẹ. Ẹ rí wípé
ẹ̀yin gan ni màtàsẹ́ẹ̀nì tẹ́ ẹ fẹ́ ba Ìlọrin jẹ́ ẹ sọ fún wa wípé bàbá wa Shehu Alimi ò mọ kéwú mọ́ torí tí wọ́n dúró sí níjọ́ kínní àná òun ni wípé kàfàrà ń bẹ fẹ́ni yòówù tó bá báyàwó rẹ̀ láṣepọ̀ lọ́sàn-án àwẹ̀ ẹ wá ní sáà dúró lórí ìtànà ni àwọn bàbá àwọn ò mọ̀nà mọ́ ẹ sì ń bú àwọn alùsùnà ẹ rí i pé ìwà mùnáfìkì rèé ìwà mùnáfìkì nífa tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn máa annaka da'ifu fi dhalik tó ń tí pé kìí ṣe màjálù yín kìí ṣe fídì yín ẹ sì sọ ẹ sọ̀rọ̀ àyè yín ẹ kú òǹbẹ ẹ mọ́ sọ̀kò ọ̀rọ̀ mọ́ abẹ́lẹ̀ tà ṣẹta ló pè yín dá sọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ dákun ẹjá bára wa sòótọ́ ọ̀rọ̀ náà àfìgbà tó bá wọn bá tó ń fún àwọn èèyàn ní license permit kọ́ lè sọ kọ́ tó máa sọ̀rọ̀ jákujàku tá à ń kó wá sínú ẹ̀sìn yóò mú èèyàn san tí ò dáa bàbá wa ọba wa nílùú Ìlọrin wọ́n rán Málàmí Ubandoma láti lọ sọ kí ni stand ọba kí ni stand Ìlọrin tẹ́ ẹ bá lésì ọ̀rọ̀ ẹ sì fọ́ fẹ́ni tó ránṣẹ́ ẹni tó rán wọn ṣẹ́ ló yẹ kẹ́ fèsì fún èwo wá lèébú èwo lèébú ẹ dákun ẹ torí tọlọ́hun ẹ já ṣàgbéjẹ mọ́wọ́ àní máa wò yín ìran kẹ́ ẹ máa bayé jẹ́ o àní máa wò yín ìran kẹ́ ẹ máa fi àáfà àti fi wá tàfàlà bẹ́ẹ̀ sì ni ẹ nífẹ̀ẹ́ Sheikh Adam ẹ nífẹ̀ẹ́ Markaz ntẹ́ ẹ jẹ lẹ́ ń wá kiri ntẹ́ máa jẹ ní sẹ́yìn onídàáyìn láàmú kò sí nǹkan mi ẹ̀yin lẹ́ lọ sọ́dọ̀ Mudarul Markaz ẹ sọ mí ẹ wá bí ẹ wá sọ mí. ẹ sọ́ra yín fa àyàfi tẹ́ ẹ bá ṣàǹfààní lára bàbá yìí nínú àwọn injazat tá a bá ní kí mudiru wa Darul Kitabu wa Sunna kí wọ́n máa ka àwọn achievement wọn láyé nínú ẹ̀lẹ́yìn wa ẹ̀ńtọ́nà wọn fi ṣe bábà bí kẹ́ ẹ lè rí Kánò jókòó sílẹ̀ ní kódà ẹ̀ńtọ́nà fi ṣe bábà bí kẹ́ ẹ lè lọ́pọ̀tún àti mọ́ ṣe tafsiri lónìí wàláhì Málàmí Ubandoma ni. ọlọ́mọ̀sí wa lọ́mọ ẹyẹ olórin tó ní ọlọ́run má ṣe mí bí ọmọ ẹyẹ ọlọ́run má ṣe mí bí ọmọ ẹyẹ o ẹyẹ ò lẹ́san méjì tí ó san ìyá rẹ̀ ju kó dàgbà kó fò lọ sóhun lẹ́san ẹyẹ ẹ ti jẹun tẹ́ ẹ ní jẹ ní Darul Kitabu wa Sunna ẹ ti wá fò lọ ọlọ́run ó bí yín àwa òkúkú retí oore kan lọ́dọ̀ tí yín tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ tó mọ̀ ta fà sí bíbà yìí kó mọ̀ bá hun yín torí gbogbo ẹni yóò tó fa ta fà á bú sí Darul Kitabu wa Sunna wallahi yóò forí ara rẹ̀ gbé. ọ̀rọ̀ Mufti Ali Juma tí àwọn àfá subhanallahi al-azim iyyakum wal hasad ẹ sì ń ti ọmọ bàbá eléégún ẹ̀ ń ti àṣẹ ẹ̀yìn gan-an lẹ́wà nínú òkùnkùn ẹ dákun ẹ gbọ́ lárúbáwá yé ni ẹ gbọ́ ohun tí Mufti Ali Juma wí ni bẹ́ẹ̀ tí ẹ̀ tó wá gbọ́ wíṣẹ́ bá ti tu fún yín complete video ẹ̀ wọ́n ti send ẹ tún lọ ẹ dákun ẹ tún wá lọ gé fídíò ní fídíò ẹ wá fi ń dayé rú àfáàwá Nuruddin Al-Misri wọ́n ṣàlàyé fún yín ẹ dákun torí tọlọ́run ẹ sì fẹ́ padà ẹ sì fẹ́ gbọ́ so ẹ gbọ́ lárúbáwá yé dépò wípé ẹ gbọ́ ohun tí Mufti Ali Juma wí ya subhanallah
ya subhanallah I expect wípé kẹ́ ẹ gbọ́ yé ṣùgbọ́n nígbà tẹ́ ẹ wá gbọ́ yé yìí ẹ dákun báwo lẹ ṣe gbàǹtẹ́ gbà ní Mísírọ̀ torí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe sọ lárúbáwá àwọn tó ń fi gbọ́ yín yé alìjúmọ̀ ṣàlàyé ọ̀rọ̀ wọn tó yanjú ṣùgbọ́n èèyàn oníbàjẹ́ náà lẹ lọ́mú lẹ gé lórí gé lẹ́sẹ̀ lẹ papọ̀ mọ́ra wọn wọ́n sì padà ju the correct one síta fún yín pé òun rèé pàpà síbẹ̀ wà mí ń jẹ́rìí pé ṣálìjúmọ̀ náà ò mọ kéwú ni yá subhanallah ọlọ́run ní jẹ́ ká jìjúmọ̀ ọba yín wíwíkúwí tẹ́ ẹ̀ wíwùn ni kì í ṣe takásùsù yín ẹ má dá sí i onírú èèyàn téèyàn lè sọ̀rọ̀ sí tí ó rí mú jẹ kì í ṣẹni tó ti sàǹfààní tẹ́ ẹ ti sàǹfààní lára rẹ̀ kì í ṣẹni tẹ́ ẹ ti sàǹfààní lára rẹ̀ ó sì kú àwọn kì í ṣàwọn nìkan ó sì kú ẹnìkan náà gbogbo wọn yányán náà láti ní lísì wọn lọ́wọ́ olúkálukú ọmọ gbèsè ọ̀rọ̀ ẹ̀ ẹlẹ́fẹ́ dayérú ni a nígbà fún yín kẹ́ ẹ dayérú a nígbà kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ dayérú tá a bá máa dá yín lákẹ́ báyìí ẹ mọ̀ rò pé ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀ ni tá lẹ́yìn mani antum a sì bọ̀wọ̀ fún yín a wò ó pé àfàlẹ́ tí a mọ̀ pé à ń fi àpọ́nlé sí látẹ̀kan àbí àpọ́nlé là ń fi sí ẹ má jẹ́ ó débi tá a yọ àpọ́nlé kúrò ńbẹ̀ ẹ yà ṣàgbéjẹ́ mọ́wọ́ èmi fọlọ́run bẹ̀ yín ni o ládìgbà tá a di wà ń lé kéwú tí mo ti katẹ́rà yín lèmi ti nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n apadà wọn rí àwọn nǹkan oríṣiríṣi pé subhanallah lẹ́wọ́n ń kọ tíra bú sàábé ẹ dákun àwọn sàábé ò ṣe ní hun yín àfi kẹ́ ẹ tètè túbá kẹ́ ẹ padà àfi kẹ́ ẹ túbá kẹ́ ẹ padà ẹ̀yin náà mọ àǹfààní tí ẹnì ti ṣe fún yín láyé nínú àwọn ìjàzá tá a máa kà fáyé gẹ́gẹ́ bá a ṣe ń ba lọ pé ta ní jẹ́ mẹ́làmí ubandoma tá à ń júwe fáwọn èèyàn ẹ̀yin náà ń bẹ nínú wọn ń bẹ nínú lísì wa nínú àwọn tí wọ́n ti tara wọn sóríire ẹ sunkún wájọ kìíní àná ni pélékè oyin jóná talẹ́rí talẹ́rí jọ́nà lọ́hùn talẹ́rí gbogbo àwọn tí ń kìyìn láyà lónìí tẹ́rọ wípé jẹ́ wọ́n dá yín lóhùn jọ́ kìíní àná bàbá yìí náà ni bàbá yìí òun náà ni àwọn sì ń ṣe tẹ wọn fọ́lọ́run wọn sì fẹ́ wò wípé ẹni yìí fẹ́ mi ẹni yóò fẹ́ mi tí wọ́n ní wípé báwo làwọn ṣe fẹ́ ṣe dáadáa tọ́lọ́run fi rán àwọn tí millions of naira bá dọ́wọ́ mùdírù wa lónìí ya subhanallah tí millions of naira bá dé ọwọ́ wọn lónìí nígbà náà wọ́n mọ̀ràn dípẹ́ àfàlágbájá àfàlámọ́yìn bàbá tí ń bẹ lọ́hùn ìyá tí ń bẹ yìn ẹ wá gbà lọ fún kínní ẹ wá lọ́jọ́ kan wọ́n lè ná more than 5 million naira wọ́n ń ṣe transfer ní wọ́n mọ̀ send wọ́n mọ̀ ẹ̀yin náà jẹ́ lára àǹfààní ọ̀hún tẹ́ ẹ bá wá lè sọ dáadáa wọn fáyé ìjẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ bà wọ́n jẹ́ bí ṣó yẹ kẹ́ ẹ mọ̀ bà wọ́n jẹ́ àwọn afi respect sí díẹ̀ o ẹ mọ̀ jayọ respect kó ń bẹ̀ èyí tí ó dáa jù fún yín ni wípé tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ bàbá wa Málàmí Ubandoma ní dáadáa ẹ dákẹ́ torí gbùrù tẹ́ ń fà yìí ẹ padà fagbó gbùrù wọn padà fa kíni ó padà fagbó a fi Ọlọ́run a fi bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa ẹjá kún fàdúrà àwọn nǹkan bẹ tí wọ́n fẹ́ mọ́ da omi àlàáfíà rú nílùú Ìlọrin
torí ẹni tó mọ̀ yí pé tó bá sọ̀rọ̀ sí ó láwọn ọmọ tí ó fèsì ó yẹ kí wọ́n náà mọ̀ ara rẹ̀ ẹni tó mọ̀ yí pé ó jù ọ́ lọ gbogbo ọ̀nà nífa wọn lọ tún bẹ́ẹ̀ bú ṣé èèyàn kì í ju ọlọ́run gan sọ fún Al-Qur'ani pé mo dá yín tẹ́ ẹ jura yín lọ ajura wa lọ́mọ̀nà tá a bá débi ọ̀rọ̀ pé ọ̀rọ̀ adab ọláyà bọ̀wọ̀ fún yín fa ṣé èbútú lélẹ́yìn òní ni pé ẹ mọ̀rí ńkọ ṣé èbú alhamdulillah ṣùgbọ́n tá a bá débi ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ dákun ẹ má dá sí àsí lórí láìkan náà èmi yìí mi ṣe fàkí mi ṣe oníṣẹ̀ríà dáwà mo ṣe máa anáhù nínú qaida dáwà ní wípé ad-da'iyatu la budda an yakuna muhitan bi kulli ilm gbogbo ẹni bá ṣe dáwà lásìárí gbogbo ìmọ̀ yẹnyẹn ni wọ́n kọ́ tóbi lórí ṣẹ̀ríà àṣelógà torí pé kẹ́ni tó bá ṣe dáwà gbọ́dọ̀ gbàgbọ́ yé bàlágà ó gbọ́dọ̀ mọ̀ adab ó gbọ́dọ̀ mọ̀ fíkíù ó gbọ́dọ̀ mọ̀ hadith pàpà síbẹ̀ ọ̀rọ̀ ṣẹ̀ríà ló délẹ̀ yìí a lè fi gbogbo ẹnu dá sí abẹ̀lẹ̀ ń tà sé ẹni tí ò tiẹ̀ ní àlákọ̀ pẹ̀lú ṣẹ̀ríà ń ka tíra fáwọn èèyàn ẹ̀ tí wọ́n dádó lórí tíra ọ̀hún ẹ̀ tí wọ́n bẹnu àtẹ́lu àfáwa wọ́n bínú mufti fún kíni ẹ dákun kíni tí wọ́n fẹ́ bínú wọn sí torí pé wọ́n fún wọn ní mufti subhanallah ẹni tí orílẹ̀ lẹ̀kọ́ tí wọ́n bùn ní ọ́fṣẹ́ ẹ dákun só lékún ní àbódíkù malami ubandoma sheikhu sadanatil ilmi wal ulama ẹ dákun torí Ọlọ́run ẹ dákun kí ni wọ́n fẹ́ bínú wọn sí bẹ́ẹ̀ wàhálà wo lẹ fẹ́ dálẹ̀ yìí bínú wọn pé kí ni gbogbo ń tẹ́ ń gbé kiri nù ní gbogbo mùnáfìkí tẹ́ ń bá kiri nù ní òun náà lọ padà wí síta yìí bínú wọn fún kíni ṣé mufti ọ̀hún wọ́n san sálárì fún wọn ni tẹ́fà nítorí sálárì tí wọ́n ń san tí wọ́n ní san fún ní dùn lẹ́yìn ìgbà tí wọ́n ti fún wọn ní bàbá oyè ẹ dákun torí tọlọ́run ẹ mọ́ dá Ìlọrin rúfa ẹ dákun ẹ mọ́ dá Ìlọrin rúfa ẹ dákun ẹ mọ́ dá Ìlọrin rúfa a fi Ọlọ́run a fi bẹ̀ wá ẹ já sọ́ra wa o ẹnu tí ń kùn yín jù ẹ jẹ́ kéèyàn mi ò dìde ẹni tọ́lọ́run gbé dìde tẹni kò ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run ẹ dákun látọdún ìtẹ́ ti ń ṣe náà ẹ rọ́nà lọ ṣé kò yẹ kó ẹ jáwọ́ ni kò yẹ kó ẹ jáwọ́ ẹ dákun ẹ jáwọ́ torí pé kí ni ẹ lè rèrè ń bẹ gbogbo àwọn tí wọ́n gbógun ti ṣe Ádámù lánàá padà sábàmọ̀ ni ẹ dákun ẹ wo bí ayé Abdullahi ibùnú Ubay ibùnú Salulu ṣe padà já sí munafiki tí ń gbawájú gbẹ̀yìn tí ń ba ẹ̀sìn Ọlọ́run jẹ́ tí ń ba ànábì jẹ́ tí ń ba ìyàwó rẹ̀ jẹ́ lẹ́yìn ó padà kú kódà wọ́n ń tọrọ aṣọ tí wọ́n fi sin ni àwọn ọmọ bàbá yìí kú kò faṣọ lẹ̀ àwọn ọmọ ìlú tí wọ́n fi raṣọ ẹ má jẹ́ kí gbèsè ayé tí yóò dà bẹ́ẹ̀ torí gbogbo ẹni bá ń bínú ẹ̀dá oore tọ́lọ́run ṣe fẹ́ dá tí wọ́n ń bínú rẹ̀ yóò padà kú síbi táṣọ rẹ̀ ò sí ni ó máa sàbámọ̀ kẹ́yìn ayé ni àfẹ́ kí tí yóò já síbẹ̀ là á fi ń kígbe fún yín pé ẹ túbá ààrẹ tí oore kan lọ́dọ̀ yín ní Darul Kitabu wa Sunnah
ṣùgbọ́n ẹ yé sọ̀kò ìbànújẹ́ síbẹ̀ mọ́, ẹ yé sọ̀kò ọ̀tẹ̀ síbẹ̀ mọ́. kí ló dé? kí ló dé? kí ni bàbá yìí gbà lọ́wọ́ yín? àwọn ará wájú ló báyìí o. àwọn ará wájú ò ṣe kí ni wọn ló báyìí pàápàá. ẹ má jẹ́ kí àwọn bàbá yìí ó bínú sí wa. àwọn bàbá tó ti lọ yìí ẹ má jẹ́ wọn bínú sí wa. àdúrà wọn nígbà nílùú Ìlọrin ó ṣe wá jẹ́ pé ẹ̀yin kan jẹ́ kó jẹ́yìn nìkan kó mọ̀ sẹ́yìn mi mà. tó bá lè jẹ́yìn nìkan ni ajẹ́pàdúrà àwọn bàbá yóò gbà. gbogbo yín náà lẹ sì mọ̀ yí pé ẹnìkan ń bọ̀ wá tí Ọlọ́run máa gbé ògo Ìlọrin lé lọ́wọ́. ibi tẹ́ ẹ ti wá ròyìn pé yóò ti jáde kọ́ ló ti jáde yín ti ń dùn yín nù ni. ṣùgbọ́n èyí tó dáa jù ni pé kẹ́ ẹ gba kádàrá kọ́lọ́run lè bá jẹ́ kó retí bẹ lọ́wọ́ tiyín náà ó pẹ́. tẹ́ ẹ bá wálẹ̀ nígbà kádàrá ẹ padà gba kodoro. ẹ padà gba kodoro. gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń bẹ nídìí ọ̀tẹ̀ ẹ tẹ̀síwájú. gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀tẹ̀ sẹ́ ẹ tẹ̀síwájú. àṣírí yín ti ń tú lẹ́yọ kọ̀ọ̀kan. ìbànújẹ́ tí Ọlọ́run fi sẹ̀san fún àwọn ará kìíní àná tí wọ́n gbógun ti Shehu Kamaluddin, orí burúkú tọ́lọ́run fi sẹ̀san fún àwọn àná tí wọ́n gbógun ti Sheikh Adam Abdullahi Ali lórí, òun lẹ́yìn náà ń kọ lẹ́tà sí. àwọn ò sì fẹ́ kẹ́ ẹ sórí ibú la fi ń pè yín ṣàkíyèsí wípé ẹ jáwọ́. tó bá wù yín ẹ jáwọ́, tó bá wù yín ẹ má jáwọ́. kí ni bàbá yìí ṣe fún yín? ẹni ẹlẹ́ni tí wọ́n fara ṣiṣẹ́, owó tó yẹ kí wọ́n fi tọ́ fámìlì, owó tó yẹ kí wọ́n fi ṣègbádùn. tí mùdírù wa ní dàlùfẹ́ àbọ̀sùn náà bá fẹ́ ní private jet wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe? báwo ni wọ́n ṣe fẹ́ rí àwọn ọmọ ọlọ́mọ? báwo làwọn àáfàá yìí náà ò ṣe ní rùn pa? bó lè yàn ṣe kéwú tí ó máa wá jìyà, wọ́n wá wo àfáà sùsùn wọ́n bùn lọ́kọ̀, wọ́n wo àfáà sùsùn wọ́n kọ́ mọ́sálásí fún pé wọ́n náà máa ṣe útúbà, wọ́n wo àfáà sùsùn wọ́n kọ́lé kéwú fún. ṣùgbọ́n ibi lẹ fẹ́ máa fi san fún wọn. Ọlọ́run ó bi gbogbo yín ẹ̀yin aláìmoore yìí. a fi àsìkò yìí àfi ń bẹ lọ́hùn ìlú Ìlọrin ò ní bàjẹ́, ìlú Alimi ò ní bàjẹ́, ìlú ẹnìkankan wa ò ní bàjẹ́. gbogbo àwọn àgbàlagbà tí ń bẹ lọ́nà tí wọ́n ti lọ yán Ọlọ́run o, iwájú tí wọ́n kọjú sí mọ́ṣá ìjẹ́ ó dáa, ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ Ọlọ́run mọ́jẹ́ ó bàjẹ́. ṣùgbọ́n ń dùn wáyé pé fakhalafa min ba'dihim khalfun ada'u salata wattaba'u shahawat fasawfa yalqawna gayya. ẹ̀yin tẹ́ kù yí èyí ṣe tẹ́ ẹ fẹ́ bẹ̀yìn àwọn bàbá yìí jẹ́. ada'u salata ọ̀rọ̀ ẹ̀sìn òkàn yín má fatiwa lókù tẹ́ ń ṣe. ẹ fi orí pa àwọn bàbá yìí kalẹ̀. wattaba'u shahawat owó lókù tẹ́ ń wá kiri, ayé. Al-Qur'an ní fasawfa yalqawna gayya, ẹ jẹ ìyà, ẹ jẹwé ìyà. àfi kẹ́ ẹ jáwọ́, ẹ jẹ ìyà, ẹ ṣe kíni, ẹ jẹwé ìyà. torí àwọn bàbá yìí inú wọn ò dùn sí yín. wallahi inú wọn ò dùn sí yín. ilé bàbá wa ní Màsígbà gẹ́gẹ́ bí àwọn mùdírù wa ṣe máa ń wí, Sheikh Kamaluddin kò ní bàjẹ́ láéláé. ilé àwọn bàbá wa lágége, Sheikh Adam Abdullahi Ali lórí ọlọ́mọjẹlé náà bàjẹ́ láéláé. gbogbo àwọn khalifa wọn ẹ̀mí gígùn àláfíà tó péye mọ́sàbá jogún ẹ̀ fún wọn.
àìmọ̀ rí kórí ọmọ mi gbogbo ibi tí wọ́n bá kù sí ọlọ́mọṣà bá wa tú gbogbo wọn ṣe. àwa fi àsìkò yà fi bẹ lọ́hùn pé mudiru daril kitabi wa sunna asheikh ad-doctor abdulkadir aljuma asalman ọbaṣọlágbẹrú the first malami ubandoma fi Ìlọrin ọlọ́run o àfiléwọ̀ ọlọ́run lọ́wọ́ gbogbo ẹni yòówù tó bá lóun fẹ́ ìṣubú wọn wọ́n la ṣé o alimi lọ́dọ̀ rẹ ọlọ́run bá wa dójú ti ẹni náà. adarul kitabi kitabi sama lafikil muna watuqa wal'ula nashatil ma wal ama wal mira watuhi lana sunnatal mustafa. jama inti darul kitabu wá fún ó wá ṣe ìyá sunna ni wa arwahuna fi kidahu man fida wa arwahuna fi kidahu man fida linashri aqidati ahli safa lọ́wọ́ gbẹ̀yìn wa nanihaju manihaja man qad salaf mina sihabi man ja'ana bil huda. nínú manihaju àwọn sálàfù sọ́ọ́lì ní wípé kí wọ́n dìde láti jẹ́ kó tọ́ hàn. àwọn sọ̀hábà fi ẹ̀mí wọn dí ànábì ni kò sí ohun tí ó ṣe ànábì Muhammad sallam torí wọ́n mọ̀ wípé tí nǹkan bá ti ṣe ànábì kan ṣe Islam. jama ibi tí málàmí ubandoma dìmú nílùú Ìlọrin lónìí ọlọ́run ò ní jẹ́ àmọ́yé rẹ̀ ọlọ́run ò ní gbà wọ́n lọ́wọ́ wa láéláé. ẹ dákun ẹja ṣàgbéjẹmọ́wọ́ ẹja ká ṣe agbéjẹmọ́wọ́ àdúrà ló yẹ ká máa fi ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́n lè bá yọ dáadáa nínú ìdílé tiyín náà. tó bá jẹ́ pé ohun tí ń dùn yín ni wípé èéṣe tí ò jáde nínú ìdílé wa ẹ̀yin náà ẹ nífẹ̀ẹ́ sí oore ọlọ́run kọ́lọ́n lè bá yọ dáadáa nínú ìdílé tiyín náà. ọlọ́run lágbára àti ṣe ó pọ̀ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí bá ti ṣe kéèta ń kó orí burúkú bára rẹ̀ ìsìn kó orí burúkú bá gbogbo àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ ni. ìlú Ìlọrin níbàjẹ́ ìlú ẹnìkankan wà níbàjẹ́ gbogbo àwọn àfáà wa yanyan tí wọ́n kọ́ wa ń kéwú ọlọ́run o mọ́ṣà bá wa san wọ́n lẹ́san dáadáa ọlọ́run mọ́ṣà bá wa san wọ́n lẹ́san dáadáa. àdúrà tèmi àmọ́ sí ní gbogbo ìgbà ni wípé ọlọ́run o irú àwọn bàbá wa málàmí ubandoma mọ́ṣà jẹ́ wọ́n pọ̀ láyé ọlọ́mọ́sà jẹ́ wọ́n pọ̀ láyé ọlọ́mọ́sà jẹ́ wọ́n pọ̀ láyé ọlọ́run ò wá fèmí náà sínú àwọn olóríire èèyàn tí ó dàbí tiwọn. àdúrà mi ní gbogbo ìgbà ọlọ́mọ́sà wá jẹ́ kémi náà ṣe kí ni kí n dàbí tiwọn. ọlọ́run àtúbẹ̀ ọlọ́run kan sí inú àwọn Ramadan la wà yìí a fi ọlá Ramadan a fi bẹ̀ ọ́ bàbá wa málàmí ubandoma ibi tí ọ̀tá náà bá pọ̀ tó ibi tí wọ́n bá lágbára dé ibi tí wọ́n bá lé nímọ̀dé ibi tí wọ́n bá lé tèdé gbogbo nǹkan yòówù tí wọ́n bá rò pé àwọn ní ọlọ́run ọmọ jù lọ fabohita lẹ́rí kafar ọlọ́run bá wa ti gbogbo ẹ̀ dànù àyàfi tí wọ́n bá ro aburú tí wọ́n bá ro ẹnì kankan ro aburú lókù. gbogbo ẹni yóò tó bá nàka abú sí wọn lọ́wọ́ bá wa mú dè bá wa mú so kó wọ́n lájọ́ kan ṣe rẹ̀ ọlọ́run. gbogbo ẹ̀yin alábòsí tẹ̀ ń carry wrong information àṣírí yín ti tú tá a bá sọ torí social media tán a pàdé ń court. ẹ máa múra subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.